ìgbà tí mo ti ní health issue mi ò jáde lọ ọ̀nà tó jìn. Àkọ́kọ́ tí nǹkan wá jáde rẹ̀ gbogbo nǹkan gbogbo ìgbésí ayé wa ní Nàìjíríà yìí indiscipline òun ló rọ kiri ká. Níjọ́ tí náírà wa mẹ́wàá bá mú 100 náírà dání ó ralẹ̀. Inú mi sì dùn pé Ọ̀yọ́ state láwa yìí. Inú bàbá yìí sì dùn púpọ̀ wípé Ọ̀yọ́ state láwa yìí. Ìlú Ọ̀yọ́ láwa yìí. Ìlú Ọ̀yọ́ gangan láwa wà yìí. Á wí pé ìlú Ọ̀yọ́ yìí ìgbà tí mo ti ní health issue mi ò jáde mi ò tí jáde lọ ọ̀nà tó jìn. Àkọ́kọ́ tí nǹkan wá jáde rẹ̀ sọ nígbà tán wá ní Ọ̀yọ́ ló kàn mo ní ìlọ ọbẹ̀ ìdí tí ń fi lọ àwọn bàbá mi Ọ̀yọ́ náà ti lọ Ìlọrin. Ọ̀yọ́ náà ti lọ. Ọ̀yọ́ náà ti lọ. Ó dà mọ́ mọ́lé wọ́n pàtàn lé wa fún wa ní Ọ̀yọ́. Bàbá pa. Ìbẹ̀lẹ̀ Abdullahi ti lọ Ìlọrin. Ilé mo wá o. Owó kọ̀sídà tẹ bá kọjá àbára ìkà ẹkọ wa káwọn kó lọ lé tó bá di jọ́ bí ìtàgé tó bá má ẹkọ̀ kọ̀sídà onílé ló wálé rẹ̀ lóòrùn. Bàbá wálé ni o. Ẹ má pọ̀ mọ́ wálé o. Bàbá wálé onílé wálé. Mo wá tara bẹ́ẹ̀ mo kí gbogbo ètò wà lórí ìjókòó. Indiscipline yìí mo ti mú nú ẹ pé ìwà tá a wù lénìí nínú indiscipline. Àdìgbèlé òyìnbó ẹ̀yọ̀ kẹ́lẹ̀ wípé ìwà oníwà táwọn olóyìn tí kìí ṣe wa tiwa kìí ṣe ti mákẹ́sì ìdí ẹ̀mọ́ alákòókò láre ìtànlò indiscipline àwọn tá a ní káfílẹ̀ báwọn tó ní. Ẹlẹ́ẹ̀kejì kí ni indiscipline yìí bí sí wa lára nínú ìlú yìí? Ọkàn olóṣèlú, ọkàn aráàlú, ọkàn gbogbo kálukú tí ò yọ ẹnìkan lẹ̀ torí pé a ní discipline. Bá jẹun àìní discipline á fi hàn bẹ̀. Bá fẹ́ lò òde á ní indiscipline á fi indiscipline hàn bẹ̀. Gbogbo ìgbésí ayé wa ní Nàìjíríà yìí indiscipline òun ló rọ kiri ká. Ní gbogbo ẹ̀ tí wá látara wa ni ìgbà kan à ń pariwo change ń ká change kúrò ní indiscipline ká bọ́ sí discipline. A rò pé nìkan ní ó change ẹ̀ fún wa ni ààrẹ ni tí ó change ẹ̀. Change yẹn àdísà Ànábì kan wá sọ wípé Sallallahu alaihi wa sallam. inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Àyá Kùránì. Inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Change Ọlọ́run ò lè change wa àfi tá bá change látọwọ́ ara wa. Báwo la ṣe change? Ká fẹ́ ṣe náwó iná àpá ká fún dí wọn sí. Gbogbo ìgbésí ayé wa iná àpá ni. Ó rà àláfíà ara wa iná àpá lálò. Béèyàn kan ó ṣe ìnáwó yóò ṣe ń jẹ́ oúnjẹ waste. Oúnjẹ tó ń waste yẹn ta ló fẹ́ jẹ? Èwo nìyẹn? Wọ́n bá bu oúnjẹ fún yàn
ẹnìkan kò ní tó yóò ti rí ẹran lẹ̀ tí wọ́n sè é rẹpẹtẹ lẹ̀ báyìí ẹfún lélẹ̀ ẹfún lélẹ̀ ẹfún yóò máa nà ká sí gbogbo ẹ̀. ìjẹ àpà oúnjẹ yẹn wá jẹ́ ń jẹ àpà gbogbo nǹkan tá a ní nínú àpà. iná àpà tá a ní ẹ̀ Al-Qur'an sì sọ fún wa pé wala yabluwannakum bishay'in min al-khawfi wal-ju' wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarati wa bashiri as-sabirin. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. a máa dán yín wò ẹ ti ní ó pọ̀ lára àdánwò tá a ṣe fún yín ni pé ẹ ní mímọ́. ولنبلونكم بشيء من الخوف àdábẹ̀rù sí yín lọ́kàn. والجوع a dè nípa yín. ونقص من الأموال owó yín ò ní value mọ́. والأنفس wọ́n máa pa yín ẹ máa kú. والثمرات gbogbo nǹkan ọ̀gbìn oko a dán yín wò látàrẹ̀. وبشر الصابرين. àmọ́ ẹni tó bá ní àtẹ̀mọ́ra ẹ bá mọ̀ fún wọn ní ìró ìdùnnú. الذين إذا أصابتهم مصيبة àwọn dáhùn sí pé tádánwò bá bá wọn. قالوا إنا لله وإنا إليه راجعون. ṣé kò ti dé nìsín. níjọ́ tí náírà wa mẹ́wàá bá mú 100 náírà dání ó ralẹ̀ 100 náírà 100 náírà yẹn a máa wípé 50 pọ́n ó ralẹ̀ ó bẹ̀rẹ̀ lé 100 náírà yẹn lé ní tó bá fún mọ́lá tó tọrọ bára yóò wọ ẹ̀ní yóò wò báyìí pé kí ló fóhùn ó sì lè rún báyìí kó jù mọ́lẹ̀ lójú títì lójú ẹ̀. ọ̀rá smókù táyà kẹ̀kẹ́. ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. ẹjẹ́ mú dúró bẹ́ẹ̀ náà àdíìsì tí wọ́n fi kálẹ́sẹ̀ lẹ̀ lórí àsìkò èyí tí mo ní tẹ́lẹ̀ mo fẹ́ nara tán ni àmọ́ torí àwọn bàbá tí wọ́n wà lórí ìjókòó àti bójú ọjọ́ ṣe rí àti bá ṣe lò ó èmi náà tún wá gbọ́dọ̀ pẹ́. ẹni wọ́n ní bá ṣe lò ó dànù o. hadithu shauka máa wò. عن ابن عباس رضي الله عنهما olóògbàdì sí wa. أن النبي صلى الله عليه وسلم Ànábì Muhammad sallallahu alaihi wasallam لما قد حجة الوداع nígbà tó ṣe hajji gbẹ̀yìn tó ṣe ẹyọkan náà ló ṣe ẹyọkan náà tó ṣe yẹn òun náà ni hijjatul wada ló sì fi dágbére. أمسك بيده حلقة الكعبة ó wá ṣe tàwáàfù tán ó wá gbá aṣọ Káàbà mú ó وهزها gbọ́n dìdì وبكى بكاء شديدا ó wá bú ẹkún. فقال أبو بكر رضي الله عنه Abubakar wá sọ pé mímọ bùkátà ya Rasulullah kí ló pa ẹlẹ́kùn wà nẹ́bì. فقال Ànábì wá ní كيف لا kí ló ṣe tí أبكي ìní sunkún. وهذه آخر حجة لا أموت بعدها eléyìí ni hajji ìgbẹ̀yìn tó wọn ó ṣe tó wọn ò ní ṣe ni. وأبكاني فراق الكعبة ẹkún tó ń pa mí òun ó fi Káàbà lẹ̀ وتضيع المسلمين wọ́n dágbére fún gbogbo mùsùlùmí. ثم قال wọ́n wá pé ليبلغ الحاضر الغائب ẹni tí ò sí ẹni tó wà ń bí kó sọ fẹ́ni tí ò sí ń bí. إن مثلكم àpèjúwe yín ẹ̀yin mùsùlùmí كمثل ورق بلا شوك إلى 700 سنة lọ́gọ́rùn-ún ọdún méje ẹ dàbí ورق بلا شوك ewé tí ò lẹ́gùn. ثم تكون أمتي ورقا وشوكا ẹ padà wá tó wá di ewé tó ní ẹ̀gún إلى 800 سنة ọgọ́rùn-ún ọdún mẹ́jọ إلى 800 سنة tí tó fi pé ọgọ́rùn-ún ọdún mẹ́wàá. ثم تكون أمتي شوكا بلا ẹni pé ورق ẹ fi pé sẹ́ńtúrì
mẹ́wàá Akramakumullah. ó jẹ́ 1000 years a sì wà ní ìjírá tá à ń ṣe yìí à ń ṣe 1448 Akramakumullah. 1448 dẹ́fìdí 1000 years ẹ léwé ẹ lẹ́bùn ثم تكون أمتي. ìyẹn ní pé ẹ̀gbọ́n tó ń wí yẹn ẹ lè dáàbò bora yìí ìgbà tẹ́ ẹ lẹ́bùn ọ̀lẹ́ ní ìgbà náà ẹ lẹ́ni tó lè dáàbò bò yìí ẹ wà dẹni tí ó tẹ́yìn gẹ́ ó lè dáàbò bora yìí táwọn èèyàn máa wò yín pé wọ́n bẹ̀rù yín إلى تمام 1000 سنة. ẹgbẹ̀rún ọdún fi pé ثم تكون أمتي شوكا بلا ورق. lẹ́yìn 1000 years yìí تكون شوكا ẹ wà بلا jẹ́ ورق. ẹ kàn máa gúnyàn káàkiri ni الله أكبر. ẹ ní léwé tí wọ́n máa fi bá dáàbò bò yín ẹ ní kò ní sí bòjì kò ní sí nǹkankan فلا ترى فيه irú ẹ̀ la wà yìí شوكا بلا ورق. shaukan bila warak naam فلا ترى فيهم إلا سلطانا wọ́n جائرا. bá dásìkò yẹn ẹ̀ ní rọ́bà kan ẹ̀ ní ráláṣẹ kan àyàfi kó jólójòrò أو غنيا بخيلا. àbólówó tẹ bá rí ahun ni أو عالما راغبا في المال. àwọn àfáà tẹ bá rí ńgbà náà wọ́n máa cash out ni Gbogbo àgbà àti àgbà rí nígbà náà, àwọn àgbà tí wọ́n máa ń dáṣà oṣù ní olùlọ́lẹ̀ gbogbo owó tó pẹ́kẹ̀lé sọ̀rọ̀ ní káwọ́. عالما راغبا في المال. onímọ̀ tó ń wá عالما مريا. abẹ́nìkan tó ń sin lọ́hùn rọ́ ilẹ̀ tó já sí pé kárí ni lásán ni أو بقيا كاذبا. àbí olówó olólòṣì òpùrọ́ tún ni أو تاجرا فاجرا. áútà àjíran فاجرا. àbí kójó níṣòwò fàájìrà òkì ni أو صانعا خائنا. oníṣẹ́ ọwọ́ tẹ́rì ń gbà náà khainan oníjàmbá ni أو شيخا غافلا. àgbàlagbà tẹ́rì òpònú ni أو شابا فضيحا. ọmọ kékeré tẹ́bà rí ń gbà náà aláìlójútì ni أو امرأة لا حياء لها. àwọn obìnrin tẹ́rì ń gbà náà kò ní nítìjú ثم قال عكاشة ọ̀káṣà wa ni كيف يكون ذلك الزمان يا رسول wà الله؟ nẹ́bí báwo lásìkò náà ó ti rí قال ọ̀hà wípé يكون فيه قوم àwọn kan wà àwọn ọjọ́ kan wà ń gbà náà يصلون wọ́n máa kírun wọ́n ويصومون máa gbààwẹ̀ ويقرؤون القرآن wọ́n sì máa kàlùkùrán ولا ó dùn يجاوز ẹ́rí gbogbo ó dùn ولا يجاوز حناجرهم. àmọ́ gbogbo nǹkan tí wọ́n ń ṣe nì kò kọjá èjìká wọn kò lọ́dọ̀ ọlọ́run وقلوبهم أحلى من العسل. ohun ẹnu wọn dùn ó dùn ju oyin lọ وأفعالهم أنتن من رائحة البصل. àmọ́ tẹ́ bá wo iṣẹ́ ọwọ́ wọn àǹtánù mi من رائحة البصل. ó rùn ju àlùbọ́sà lọ قلوبهم مسودة ọkàn wọn ó dúdú بعملهم pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń ṣe وخبث سرائرهم. àti kọ̀rọ̀ wọn tí ò dáa فقال wọ́n bá rí pé ما علامة ذلك يا رسول الله؟ àti mọ pásítọ̀ náà ti rí kí láàpẹẹrẹ táàfin mọ́ pásítọ̀ yìí ni قال wọ́n bá rí pé إذا أكرم الشعراء lásìkò gbà yẹn àwọn akọrin lẹ́rìí tí wọ́n máa pọ́n وأهين العلماء àwọn àáfàá wọn ò yẹpẹrẹ wọn wọn nítorí nǹkan kan lọ́dọ̀ yẹn وتساور النساء tí wọ́n bá dámọ̀ràn obìnrin ni wọ́n pè tí wọ́n fi bá dámọ̀ràn وخلق في الأموال الربا. owó wọn usury ni ó bo owó wọn mẹ́lẹ̀ yóò dàpọ̀ mọ́ owó wọn wọ́n ní Islamic bank nísìn rìbá tó ti parẹ́ tánàbí ti gbégilé nínú Hijjatul Wada yìí náà ló gbégilé pé ẹ má gbowó owó rìbá owó tó bá yáyàn òun ni kò gbà padà àmọ́ pé owó èlé kan pé torí mo yẹ lówó owó èlé yẹn mo gbọ́dọ̀ gba interest lórí ẹ̀ Islamic bank tí Nàìjíríà ń ṣe ẹ bèèrè ṣé rìbá kọ́ yẹn kìí ṣe pé mo ń sọ lásán o mo fara kí ni àmọ́ fara gbá aṣọ ìsìlámù ni wọ́n wọ̀ wá adébẹ̀tàlá bá ní ìbá. nìṣó káàkiri lọ
وغلط في أموال الربا يجعلون الدنيا فوق رؤوسهم. ó ru ayé sórí báyìí ni ayé o. والعلم والقرآن وراء ظهورهم. Al-Qur'ani àti mímọ̀ yìí wọ́n kàn fọwọ́ jù sẹ́yìn báyìí. قد صار الغش فاكهتهم. Ìpápánu wọn ìdàlẹ̀ ní jàmbá ni. وغيبة الناس مجالستهم. Ìjókòó tí wọ́n bá jókòó tí wọ́n máa sọ̀rọ̀ báyìí وغيبة الناس ọ̀rọ̀ مجالستهم. ẹ̀yìn ni wọ́n máa sọ. يرفعون الأصوات بالمساجد Ohun ó dá ló mọ́ṣáláṣí لحديث الدنيا. ọ̀rọ̀ ayé ni wọ́n máa sọ. لا يرحم غنيهم فقيرهم Olówó inú wọn ò ní ṣàánú tálíkà. ولا يوقر صغيرهم كبيرهم. Àwọn ọmọ kéékèèké ò ní pọ́n àgbàlagbà dé. زمان Àsìkò kan ni يركب فيه الفروج السروج obìnrin ó máa gun mọ́tò. وتقول القضاة الرشاء. Ìyẹn pé obìnrin ó máa gun nǹkan tó ga. الله أكبر. mọ́tò tọkùnrin òní fún Mọ́tò tọkùnrin ò ní ẹ máa rí níbi àwọn obìnrin. وتقولون القضاة وتقول القضاة الرشاء. Àwọn adájọ́ ò ní jẹ nǹkan kan mọ́ àfi bribe. ويسأل Ẹ lọ rí adájọ́ báyìí yóò sì yí ẹjọ́ padà. أهل الحدود بالزور. Àwọn tí ó máa jẹ́rìí gidi wọ́n máa jẹ́rìí èké. يخفى فيه الحق. Òdodo gan wọ́n pa mẹ́ wọ́n daṣọ fún. ويظهر فيه الباطل. Irọ́ ni wọ́n máa fi hàn. وتشيد البناء. وتشيد البناء. Ẹ̀ẹ́dì tí wọ́n máa kọ́ ilé gidi ilé gogoro. Kódà ilé wọn gàjú mọ́ṣáláṣí lọ. ويسلم الأحرار عبيدهم. Àwọn ọmọlúwàbí wọ́n sì máa jẹ ọmọ ẹrú wọn máa jẹ owó ẹ̀ mọ́lẹ̀. وتقول الأم فيه كسب فرج ابنتها. Ìyàwó máa wá sọ fọ́mọbìnrin tó bá bí pé lọ́ọ̀lọ́ta wọ́n yí pé wọ́n ni. wọ́n yí pé wọ́n ni. lọ́bí tó níwá tó ní. Àhà. ẹjẹ́ níwà bí wọ́n ẹni tí tọ́jú mọ́mọ́ mi. àlùmọ́mínú bẹ́ẹ̀ náà ń tẹ̀lé lọ. Mùmínì gidi yóò wá jẹun tó yẹpẹrẹ láàrin wọn. wọ́n lè fáájì wà sí zone. Pòkí inú wọn òun lábí yìí. yẹ̀kúnnù bí ilẹ̀ amíhù kalẹ̀ asadi. Lásìkò yẹn àwọn aláṣẹ wọn wá dàbí kìnìún. wọ́n lè kọ́ bí kàzìgìdì. Àwọn adájọ́ yóò wá dàbí kọ̀lọ̀kọ̀lọ̀. wọ́n bẹ́ẹ̀dì mú ká tààlẹ́ bí. Àwọn olùtajà nú wọn olówó nú wọn kàfẹ́ àlà gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀. wọ́n lè fọ́ sípò kàlìkẹ́lì. Òpùrọ́ nú wọn wá dàbí ajá. wọ́n lè mú nínú kàṣáàtì. Ẹ tó jẹ́ mùmínì pé wá ṣe tọ́lọ́run ló sì pé wọ́n sí lóòótọ́ òun wá dàbí ewúrẹ́. Wá bá mi wo ewúrẹ́ tó wà láàrin àdẹ́bì ni a bá wo ewúrẹ́ tó wà láàrin kìnìún àti kókò àti kọ̀lọ̀kọ̀lọ̀ àtajá. Oúnjẹ gbogbo wọn nù òun léwúrẹ́ máa fa àti jì ní ẹ. Òmìnà dàbí ewúrẹ́ tí ń bẹ láàrin nínú mi ni ó ti rí nìyẹn. àti kókò àti kọ̀lọ̀kọ̀lọ̀ àtajá tó já sí pé òun ló jẹ gbogbo wọn ẹnu kún pín háwọ̀ ní ọlọ́kọ̀ sànú mọ́mìnì. Ọlọ́run kó ṣàánú wa. Àmín. Ó ní ẹ o. Bó ti lọ́wọ́